Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí wa kú ìjókòó sí ibi ìjókòó wa ti òní yìí. Kí Ọlọ́run kí ó gbà lẹ́sìn fún wa, kí ó sì ṣe iṣẹ́ hajj fún àwọn tí ń bẹ ní Mẹ́kà, kó bá ní sí rọrùn fún wọn. Àwa náà tí a wà nílé, gbogbo tó jẹ́ ètò iléyá, k'Ọlọ́run sí rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa náà, ó gbà lẹ́sìn fún wa. Ìta fẹ́ bá lónìí yìí, òun náà ni ọ̀rọ̀ tí ó dúró lórí wípé ǹjẹ́ ní èèyàn lè pa ẹran iléyá tí ó tún ní àníyàn súná mọ́lẹ̀ lásìkò kan náà. Èèyàn bímọ, bóyá súná wá bọ́ síjọ́ keje, súná ìjọ́ keje ó bọ́ síjọ́ iléyá, tàbí bọ́ sí àwọn ọjọ́ ayyamu tashriq, àwọn ọjọ́ tí èèyàn máa pa ẹran bẹ̀, ní tí ṣe ọjọ́ kọkànlá, ọjọ́ kejìlá, ọjọ́ kẹtàlá tó kún ọjọ́ iléyá tí owó yóò fi jẹ́jọ́ mẹ́rin. Àwọn àfáà wọn sọ̀rọ̀ tó pọ̀ níbi eléhùn. Ìta à ń sọ ni pé tí súná bá bọ́ síjọ́ kan náà àwọn ọjọ́ yìí, tí èèyàn sì fẹ́ pa iléyá, tó lè dá àníyàn péjọ ó lè jẹ́ àníyàn ẹran iléyá òun pẹran yìí fún kó máa jẹ́ iléyá, kó tó máa jẹ́ ẹran súná náà bí. Àwọn àfáà ọ̀rọ̀ méjì ni wọ́n sọ níbi abala eléyìí. Ọ̀rọ̀ tí alákọ̀ọ́kọ́ ni pé eléyìí kò lọ. Tí a fẹ́ pa ẹran iléyá, kó pẹran iléyá tààrà, súná kó pẹran súná náà lọ́tọ̀. Àmọ́ kó wá fẹ́ràn kan ṣe méjèèjì, wọ́n ní pé eléyìí ò lọ. Nípa wípé ìkọ̀ọ̀kan àwọn nǹkan yìí, iléyá àti súná, ń tó fà kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni, wọ́n yàtọ̀ síra wọn. Káwá bá kó nǹkan tí yóò jọ mọ́ra wọn pẹ̀lú àníyàn kan, a fẹ́ kó tí ò jẹ mọ́ra wọn pọ̀ nù. Ẹlẹ́ẹ̀kejì, àwọn àfáà sọ wípé kò sí tó burú ń bẹ̀ kéèyàn láníyàn kan kó fi àníyàn méjì, àníyàn iléyá àti àníyàn súná, kó fi pa ẹran tó fẹ́ pa. Nípasẹ̀ wípé ṣe bí méjèèjì, ṣe bí n tá fẹ́ pa ẹran iléyá fún àti ẹran súná, òun náà ni àti fi súnmọ́ Ọlọ́hun subhanahu wa ta'ala, yóò sì ṣẹlẹ̀ pẹ̀lú kápa ẹyọ kan náà. Tó jẹ́ pé àníyàn ta ni pé a fẹ́ pa ẹran iléyá torí kíni, láti fi wá sọ́dọ̀ Ọlọ́hun subhanahu wa ta'ala. A fẹ́ pa ẹran súná náà kọ́, ẹran kan náà, àníyàn kan náà, àníyàn méjì náà láà dà sórí ẹyọ kan náà, yóò sì máa jẹ́ in tí èèyàn dà níyàn fún. Àwọn kan sọ báyìí náà àfáà àpákan náà. Ẹ̀yin ọmọ ìyá mi, kò sí ìyapa níbi wípé èèyàn lè, tí èèyàn bá pa ẹran iléyá, ó lè fi ṣe nǹkan míì. Kó pa ẹran iléyá pẹ̀lú àníyàn iléyá, ó lè lò fún nǹkan míì gẹ́gẹ́ bí ìyàwó, ó fẹ́ ṣe wòlímọ̀ ìyàwó, ó lè lò fún. Nípa pé wòlímọ̀ ìyàwó tí ẹni tí ń fẹ́ ń bẹ̀, òun náà ni jíjẹ lásán. Kì í ṣe pé òun láníyàn míì ju pé ẹ̀pa ẹran káwọn èèyàn jẹ lọ. Tí ẹ bá wá fi ìyàwó ẹ̀ sun ibi ẹran iléyá, ilé ò burú bí kó jẹ́ pé wọ́n ó fi sun, wọ́n ó fẹ́ràn yìí, ẹran iléyá yìí tí a pa yìí, láníyàn iléyá yìí, wọ́n ó fi ṣe oúnjẹ fáwọn èèyàn tí wọ́n jẹ níbi wòlímọ̀ ìyàwó. Àmọ́ èyí tí nǹkan mẹ́bẹ̀ ni ti súná, nípa pé súná àti iléyá, in tọ́rọ̀ fún bẹ́ẹ̀ ni pé in tí a fẹ́ ń bẹ̀, ó ní kéèyàn pa ẹran gan tí èèyàn pa, tí èèyàn dẹ̀jẹ̀ rẹ̀ léun, ní wọ́n fẹ́ ń bi iléyá, ní wọ́n fẹ́ ń bi tó jẹ mọ́ súná. Àwọn bí tó jẹ mọ́ wòlímọ̀ ìyàwó ń tiẹ̀, jíjẹ lásán ni. Èèyàn lè mọ́ pẹran tó pé yọ́ lọ wá bí àwọn nǹkan míì gan, tó pé àwọn yẹn ṣáájú wọ́n bá yẹn yọ̀ fà ń lọ. Eléyìí ni sókè ọ̀rọ̀ ni pé kéèyàn pa ẹran iléyá lẹ́mìí pé kó máa jẹ ẹran súná náà. Àwọn àfáà kan wọ́n fara mọ́, àwọn kan sì ní pé kódà ìpàṣẹ pé èyí tí ń bẹ fún kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni, okòfà kọ̀ọ̀kan yàtọ̀ síra wọn. Àwọn tí wọ́n sì kọ́ dá ní tí wọ́n rí ni pé gbogbo ẹ̀ a fi ń wá àníyàn súnmọ́ Ọlọ́hun subhanahu wa ta'ala náà ni.
ẹ̀ bá ṣe pé kò sí tó burú ń bẹ̀. Eléyìí jẹ́ ṣókí ọ̀rọ̀ tí ń bẹ ń bi ọ̀rọ̀ yìí. Allahumma salli ala Muhammad wa sallim.